yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn àjà ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjà ìlú. Ó yẹ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo Koleoso part 13 ẹ súnmọ́ mi síbí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà eager láti wo Koleoso part 13 lọ́wọ́ tá a wà yìí wọ́n dẹ̀ sọ wípé drop Koleoso part 13 náà mo ti gbé information titun dé o update lórí Koleoso part 13 tí gbogbo yín retí òun náà ni mo ní kí n ṣe kíni kí n sáré já yín sí i kí n tó sọ déètì tí Koleoso part 13 máa jáde ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín náà ó yá ẹ̀yin náà wo fídíò yìí. Nature is very central in the culture of a village. Every kingdom has their distinct norms, antecedent values, culture, custom, and tradition. Yoruba people are rich with many traditions and rituals. Ẹ̀yin ọmọ ogun balade lọ. Pásá òfurá pásá jáná, àjà òfurá jájì. Gbólé ò bá fura, olè ní mọ̀ kó. Agbára àti àṣẹ ìjọba ń bẹ léjìká mi. Ẹ wá gbọ́, látòní lọ, ẹ máa sanwó orí. Bẹ́ẹ̀ ẹ tún máa sanwó ìrìnsẹ̀ pẹ̀lú. Iye ẹsẹ̀ bàtà tẹ́ ẹ bá lè san ní kẹrin. Kò wá tán síbẹ̀ o. Ẹ bá ti ń jí. Ẹ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùà mọ́. Ọgbọ́n èmi aṣojú ni kẹ́ ẹ ti máa dúpẹ́. Ọ̀dà bá. Nítorí pé yín máa gbowó èmi tẹ́ bá ń rú. Nínú ilé ìgbé ẹ ń jẹ lọ́fẹ̀ẹ́ ẹ ń mu lọ́fẹ̀ẹ́ ẹ ń jí lọ́fẹ̀ẹ́ ẹ ń sùn lọ́fẹ̀ẹ́ owó orí yín kọ́. Àtẹ̀sí bá tó wọ́n rí èwo tún lówó ìrìnsẹ̀ owó ẹ̀ sì bẹ̀rù ọlẹ́yìn kìíní bí kò lórí bí. Ó ní a máa dúpẹ́ lọ Elédùà mọ́. Wọ́n ní a máa dúpẹ́ lọ rẹ. Ọmọ tí ń ṣe ọ́. Àjọpá. Ó yá ẹ káàbọ̀ padà àtùpà kẹsàn-án ìpolówó ẹlẹ́wò tó yẹn tó ń bọ̀ lórí Àṣeyọrí TV orí channel gangan lẹ ti máa wo múfì yẹn ó máa lọ́ọ̀dùgán ó máa lágbára jù lórí Koleoso part 13 tí gbogbo wa ń wò tó ọ̀pọ̀lọpọ̀ wa ti ń search lé lórí ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì ló ti wọlé pé ìgbà ogán ni Koleoso part 13 fẹ́ jáde fíìmù yìí ti pẹ́ jù náà ìtẹ̀lẹ̀ bá wa drop ẹ̀ náà tẹ́ ẹ bá fẹ́ kí fíìmù yìí tètè jáde mo ti sọ nǹkan tẹ́ ẹ máa ṣe fún yín ẹ ti mọ̀ pé ìtẹ̀lẹ̀ máa kọ́kọ́ wò pé ṣẹ́yìn olólùfẹ́ ohun tí ẹ ti ṣetán láti wo Koleoso part 13 comment section láti máa mọ̀ bóyá ẹ ti ṣetán àbẹ́ ẹ ti ṣetán ẹ máa tẹ̀ sí comment section tẹ́ ẹ bá fẹ́ kó jáde ní Friday tí a wà nù rẹ̀ yìí but kò tí ì dájú wípé ó máa jáde ní Friday tí a wà nù rẹ̀ yìí nítorí pé iṣẹ́ sì ń lọ lórí Koleoso part 13 à ń ṣiṣẹ́ lórí sinimá yẹn láti fún yín ní best so tó bá máa jáde ní ọjọ́ Friday yìí kó tó di Friday ń padà wá láti wá ṣe kíni láti wá fún yín lọ́pdate mo ti sọ fún yín pé tí Koleoso bá fẹ́ jáde orí channel ilẹ̀ ti máa mọ̀ bóyá ó máa jáde àbí kò ní jáde fún ìdí èyí ni mo fi máa rọ gbogbo yín wípé ẹ subscribe sórí channel ìyẹn Àṣeyọrí TV láti máa gbọ́ update bó bá ṣe ń lọ lórí Koleoso àti Yorùbá movie tó bá láàmìlaka fún ìdí èyí ẹ máa tẹ subscribe button yín kéde má bá wa share fídíò yìí ẹ máa drop comment pé kí ìtẹ̀lẹ̀ kó jọ kó tètè bá wa drop Koleoso part 13 nítorí pé kí ni a ti gbáradì a ó máa pàdé ní next video mi o ire o.